òun náà ni ọba tí ò sí Ọlọ́run. Òun lọ́ba tí máa pa ní lẹ́kún tí sì máa pa ní lẹ́rìn. Tí ìdùnnú Ọlọ́run bá dé, kò sẹ́ni tí yóò mú ti jàmá. Tí ìbànújẹ́ Ọlọ́run bá dé jàmá, ẹjọ́ kò wá báyìí, kò tó ṣe dúkìá ni, don't go to anywhere. Tí ìbànújẹ́ Ọlọ́run bá dé jàmá, kò sẹ́ni tí yóò mú sí o. Ọlọ́run ní èmi lọ́ba tí mo pa ní lẹ́kún tí mo pa ní lẹ́rìn. Inú Súrátù Al Imran, àyà 3. Ọlọ́run ló sọ̀rọ̀. Àwọn sọ̀rọ̀ sọ́dọ̀ Ọlọ́run níbi lábúrò ẹni ẹ̀kọ́ ẹni òfò ẹni kàlákà. Àwọn abẹ́ẹ̀kọ́ lórúkọ ọba àjọkẹ́ ayé ọba àsàkí ọ̀rọ̀ ọba tí ò sí bẹ̀ jàmá. Ọlọ́run ní ìrìn ànábì wa Muhammad. Máa sọ fún àlùmọ̀ rẹ pé Ọlọ́run ní wúwo lẹ́dì dájúdájú èmi jàmá tí ò sí bẹ̀ ẹni kankan. Ìsọ̀ wíìrù fún fil arham. Wọ́n bá ṣe wèmí Ọlọ́run. Ó ti máa ya àwòrán fọ́tò ẹ̀dá. Lé ìfàyà ṣá, ẹ̀yin náà wọ́n mọ̀ ní ìsìn. Ìbílẹ̀ ẹ̀kọ́ tó wà wọ́n bí àdó sí mẹ́. Etí ń kọ́, ẹnu ń kọ́, èrìgì ń kọ́, ahọ́n ń kọ́, ojú ń kọ́, ọwọ́ ń kọ́, ẹsẹ̀ ń kọ́ jọ̀mọ́. Ẹgbọ́n ọ̀sẹ̀ pé lọ́wọ́ gbọ́. Ẹlòmíì bí mo ti ò lè gbọ́ mẹ́ jáde báyìí. Wàláhì súnmọ́ bí láyé dé láyé láwùwà. Ẹnìkan bẹ ní olómi, wọ́n pè ní àbáfọ́ olómi, òkété lómi. Wàláhì. Rédíò gbé, àwọn stars FM ló gbé ń jọ́nà lọ́wọ́. Wàláhì wọ́n rọ́ gbélé káàbà. Jọ̀mọ́ Ọlọ́run sọ̀rọ̀ fún wa. Ọlọ́run ní bá ṣe wè mí Ọlọ́run. Bí mo ṣe sí kí ni o, bí mo ṣe máa ń ṣe àwòrán ẹ̀dá mi. Ẹni tí ọ̀dọ́ obìnrin ní ọ̀jẹ́. Ẹni tí ọ̀dọ́ ọkùnrin ní ọ̀jẹ́. Ẹni tí ọ̀dọ́ ìbejì ní ọ̀jẹ́. Ẹni tí ọ̀dọ́ ìbẹ̀ta ní ọ̀jẹ́ jọ̀mọ́. Àwọn míì nínú àwọn ọlọ́dẹ wọn, ó ní wọ́n lè papọ̀ báyìí. Wọ́n á mọ̀ báyìí, wọ́n á lé ọrùn ẹsẹ̀ kan náà wà ní. Abẹ́rẹ́ ò tí ì rí níjọ náà. Ọlọ́run ní kí n padà sá. La ilaha illa huwa. Jàmá wàláhì kò sí Ọlọ́run. Jàmá òun ló bá ti ń pa lẹ́kúnṣẹ̀. Àwọn kan bẹ̀rẹ̀ pé àgẹ̀ níwọ̀n ọ̀rọ̀ ọmọ bí. Jàmá wọ́n wọ́n wàláhì ọ̀rọ̀ ọmọ. Wọ́n fi gbọ́ nǹkan wa jàmá. Wọ́n bá gbó wa, wọ́n bá ògùn wa jàmá wọ́n rí kankan bẹ̀. Ọlọ́run àti ìṣìwárò jẹ́ mẹ́rin pàdé alhamdulillah. Ẹ̀pàdé alhamdulillah. Ẹ̀pàdé alhamdulillah rabbil alamin. Ọba tó ṣe léyìí, wọ́n ṣe ìgbàdúrà Ọlọ́run wa. Tó bá rí báyìí, ànábì wa Muhammad. Oúnjẹ bá bímọ tẹ́tẹ́ bá bímọ ọkùnrin, ẹ pa ẹran méjì. Tẹ́ bá bímọ obìnrin, ẹ pa ẹran kan. Lẹ́yìn eléyìí, ẹ bá orí ọmọ láti kó yàrá àti bàjẹ́ mọ́. Alhamdulillah. Ẹlẹ́kẹ̀ẹ́ta bẹ̀rẹ̀ fún kápò ìsọmọ ilé tí ọ̀tún. Láti àlìkọ́mọ̀ sí rédíòsì. Ẹlẹ́kẹ̀ẹ́ bẹ̀rẹ̀ pé kí ni a fọwọ́ ló kọ́tọ́ bá dáa. Nínú ọkọ̀ Ọlọ́run àbí ló kọ àwọn ànẹ́bí Ọlọ́run. Ọlọ́run adúpẹ́ fún ìgbà. Àti bá rí ọkọ̀ tó dá báyìí. Ọkọ̀ tá a rí fún iná ní ọkọ̀ àlùbáríkà. Ilé ọkọ̀ tá a rí náà ni pé ọmọ wa yìí yóò máa jẹ́ Mujahid kí mo pé o. Kí mo pé o. Ẹ̀rí ọ̀dà yín làmú. Àìbẹ̀ẹ̀kọ́, a ti ṣe ní modern way. We need to civilize it in modern way. Orúkọ yóò ṣe kí ni yóò máa jẹ́ Mujahid. Kí wọ́n pè Mujahid ní kọ̀ọ̀kan wá sí ẹ̀pà àdìsúkà lọ́jọ́ Monday. Ọdún ìjọ́jọ́ ṣe ṣọjọ́ Monday kì í ṣe kí ni à ń lọ sí ibi iṣẹ́ wa. Àwọn náà ṣe kí ni àwọn náà jẹ́ driver nìyẹn. A ṣe kí ni ajé olùgbìyànjú. Ẹlẹ́ẹ̀kejì bẹ̀rẹ̀ kí ni Adébáyọ̀ kí mo pé o. Kí mo pé o. Ẹlẹ́ẹ̀kẹta ni kí ni Adéwálé. Kí mo pé o. Ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀rẹ̀ pé Adékúnlé. Kí mo pé Adékúnlé bàbá yọ sọ nítorí sàkíyèsí ìdílé yọ ìdílé Adékúnlé ní ti. Àkànfẹ́. Kí la pé o? Kí la pé? Kí á lẹ́ pé ọkọ ọmọ yìí? Ẹ dákun torí tọ́lọ́run. Orúkọ tí Ọlọ́run sọ látòdì ọ̀run àti kẹ́ẹ̀kí ká máa pè é. Á mọ̀ pé kí mo jáàyè. Kí mo pé o? Olùgbìyànjú. Tí kí ni o ti ojú ọ̀nà tí ọlọ́mọ sàìgbà.